Ẹ̀hẹ́n. Wọ́n sọ nípa alàgbà tá a mọ̀ sí pásítọ̀. Ẹ dákun tó o bá jẹ́ pásítọ̀ ẹ jẹ́ á ṣe dáadáa nínú ìrìn àjò ọkọ àtaya. Tó o bá jẹ́ àáfàá ṣe dáadáa o nínú ìrìn àjò ọkọ àtìyàwó. Ẹ má tú ẹbí wọn ká. Ẹ dákun kò sí ohun tó o ṣe ní kọ̀rọ̀ tí ò ní padà wá hàn sí gbangba òde. Kò sí ọgbọ́n rẹ̀. Arábìnrin yìí ó fẹ́ ọkọ ó sì bí ọmọ. Wọ́n sì jọ wà nílé ìjọsìn yín. Ẹ mọ̀ wọ́n dáadáa. Ṣùgbọ́n kò sẹ́ni tí ní àjò ò lè gbé hànú ti kú kọ́. Ó sọ̀rọ̀ ajé lọ ni. Ọkọ sọ̀rọ̀ ajé lọ ó wá kù ìyàwó. Alàgbà pàìtọ̀. Mo gbọ́ ọ̀rọ̀ yìí. Mo ń gbọ́ báyìí. Ìdí mi sì ń kúrìrì pé wù. Pásítọ̀ sì ń sọ báyìí torí Ọlọ́run. Kò sí ọkọ ẹ̀ ń tòsí. Pásítọ̀ ó wá ń bá a sọ̀rọ̀ pé kẹ́yìn ọjọ́ máa wọlé jáde kẹjọ máa ṣe yùnkẹ́yùnkẹ́. Pásítọ̀ ẹ̀yin náà sì níyàwó tiyín. Ẹni bá ṣe ohun tí ọ̀dà ẹjẹ́ á sọ. Ohun tí ọ̀dà ò lóko méjì kò dá ní jẹ́. Ṣé bọ́kọ̀ rẹ̀ ò kú? Bọ́kọ̀ rẹ̀ bá tiẹ̀ wá ṣàìsí. Ọ̀wọ̀ ṣé ẹ̀yin lọ́wọ́ á kàn? Pàìtọ̀. Kẹ́ẹ̀tún máa wo bí pàìtọ̀ yìí tó tún bá dé. Àló tó ń bẹ̀ ẹ́. Ó ní torí lọ́hùn fún mi lórí ọ̀fẹ́ yìí. Fún mi ní kinní kan yìí. Mo ní pásítọ̀ ní sọ̀rọ̀ báyìí. Ó ní kó fún un ní orí ọ̀fẹ́. Pásítọ̀. Ṣé o lè pe ìyàwó ẹ̀ jókòó kó ní ìwọ fẹ́ bá ẹni báyìí ṣe yùnkẹ́yùnkẹ́? Ṣé o lè sọ báyìí níṣojú ìyàwó rẹ̀? Pásítọ̀. Àwọn first note tẹ́ fi ń bẹ ìyàwó yìí ó ń bẹ lọ́wọ́ mi dáadáa àti èsì tí arábìnrin yẹn fún yín ń bẹ lọ́wọ́ mi. Ẹ̀yin ọmọ wa gbọ́ ẹ̀yin kan yín náà lẹ́ ń sọ pé àlótọ́ pé consider me now nǹkan tí mo bẹ sọ. Consider me arábìnrin fún mi lórí ọ̀fẹ́. Ẹ dákun kí ni pásítọ̀ gbà nù kí nìyẹn náà torí kò yé mi o. Pásítọ̀ tá a pè ní ìránṣẹ́ Ọlọ́run. Ọkọ yìí ó sì ń pe ọkọ ó ń bá ọkọ sọ̀rọ̀ bóyá bí ojúmọ́ tàbí jọ́kẹta ó sì fẹ́ báyàwó rẹ̀ ṣe yùnkẹ́yùnkẹ́ ńlé. Ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ wo kìíní ó ń bá ọkọ sọ̀rọ̀. Wọ́n jọ ń communicate àti ọkọ ó sì tún ó ń persuade ìyàwó ẹ̀ láti pé kẹ́ lè jọ wà. Pé kẹ́ lè jọ wà. Yàtọ̀ sí yẹn ọkọ ti wá fẹ́ ìyàwó mi ní ibi tó wà. Ǹwọ́ pásítọ̀ yìí náà ló tún wá ń sọ fún ìyàwó tó wà nílé wípé sọ gbọ́ pọ́kọ ẹ ti bímọ sọ gbọ́ pé ó ti fẹ́ ìyàwó mi ó ti bímọ àbó mọ́ ni ó ti fẹ́ ìyàwó mi ó ti bímọ. Consider me now fún mi lórí ọ̀fẹ́ yẹn jẹ́ ń jàǹfààní orí ọ̀fẹ́ yẹn. Wàláhì ìrù ń bà mí ń gbọ́dọ̀ play voice note yẹn síta. Kò ní dáa rárá kò ní dáa ká sọ pé ẹni àpè nínú ìránṣẹ́ Ọlọ́run ìní ń sọrú nǹkan bẹ́ẹ̀ jáde.
pásítọ̀ yìí kò lóru lọ́sàn-án báwo ni ẹ káàárọ̀ àbí ẹ kálẹ́ ṣẹwà òkè kí lẹ wá ti jẹ báyìí ṣe ti wá nǹkan jẹ ọ̀dà mo ní kí n tó sùn kí n ṣe LOC ni o kẹsùn dáadáa o ṣe ti gbọ́ pásítọ̀ ní sọ fún obìnrin pé kó sùn dáadáa ṣe ẹ̀yin lẹ́bàá díjú rẹ ni ẹni kó sùn dáadáa àwọn sàkárámẹ̀jì àtijọ́ ilẹ̀ tún mọ́ ẹ̀lẹ́ o ìyá wa ẹ̀ mà káàárọ̀ ẹ̀lẹ́ o bó ní sẹ́ sùn dáadáa ẹ pẹ̀lẹ́ ṣùgbọ́n n tí mò ń bá yín sọ yẹn náà ẹ gbìyànjú kẹjẹ ká ẹ consider mi bóyá sọ nìyẹn o ẹ consider mi kódà èmi kì í dalẹ̀ o rárá o mi ì lè dalẹ̀ yín láéláé mo kàn fẹ́ kẹ́ consider mi ni kódà mo fẹ́ kẹ́ wá rí mi tí ó bá so lọ́wọ́ yín ẹ gbọ́ ọ̀kadà tẹ́ bá gbé ọ̀kadà tẹ́ bá ti dé ta ẹ dọ́kadà kẹ́ pè mí wọ́n wá fún lọ́kadà lówó ń tún fún yín lówó ọ̀kadà yín padà pàìtọ́ ẹ̀yin èèyàn ẹ ti ń rí mo sọ pé ohun tí n bá sọ òdodo ọ̀rọ̀ ni tí ọ̀la bá wọn sílẹ̀ yìí dá fún pásítọ̀ ẹ̀sìn mùgbà jẹ́ ìjọ ń bọ̀ pẹ̀lú ọkọ arábìnrin yìí àti arábìnrin yìí fúnra rẹ̀ ẹ̀ ń pàṣẹ́dì ìyàwó ńlé kẹ́ ẹ lè bá a ṣe yùnkẹ́yùnkẹ́ ẹlẹ́ẹ̀ tó ń communicate pẹ̀lú ọkọ arábìnrin yìí lọ́yìn ibi tó wà lọ́hùn ẹ gbọ́ sùdá ẹ̀yin èèyàn ẹ̀yin obìnrin sẹ́wọ̀n pẹ̀lú obìnrin yìí kódà níbi tó gbé dé obìnrin tún wà lọ́dọ̀ mi lónìí wàláhì mo fi jọ́tọ́ bí mi mo fi búra obìnrin ẹ̀ wà lọ́dọ̀ mi lónìí pásítọ̀ tún ń pè é níbo lẹ́wà kí lẹ́yìn sí kí lẹ́yìn sí mẹ́yẹn bí tẹ́ wá yẹn ọ̀yà pásítọ̀ so yẹ kó rí bẹ́ẹ̀ sá ìlú fi jẹ́ pé ṣe rí ẹ̀yin obìnrin àpọ́nlé ọlá tẹ̀ ń bù fáwọn pásítọ̀ ó ti pọ̀jù ẹ máa kúnlẹ̀ fún wọn ẹ sì lè kúnlẹ̀ fọkọ yín nínú ilé tó bá ṣe out of 100% tẹ́ ẹ bá lè máa lo 80% fún àwọn ọkọ yín 20 tó kù ẹ fún àáfàá tàbí pásítọ̀ yín ẹ rí i pé ilé ọkọ yín máa dúró bó tó àti bó ti yẹ ṣùgbọ́n ẹ ti ń sọ àwọn ìránṣẹ́ ọlọ́run wọ̀nyí ẹ ti ń rí wọn gẹ́gẹ́ bí ọlọ́run yín ẹ̀yin gan ọ̀tí ẹ̀ wá fẹ́ dọ́lọ́run mọ̀mọ́ àfi pásítọ̀ àfààfà ẹ wò ó àìmọye pásítọ̀ tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ọjọ́ ló ti bàlẹ́ wọn lórí lọ káàkiri àìmọye àfáà tó kó àsàlátù jọ tó jẹ́ pé ó mú wọn mọ́lẹ̀ bí ìgbà tí wọ́n mú ráàtì ni ẹ sọ fún mi ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ pásítọ̀ kan nìyẹn o tẹ́yìn fojú ìránṣẹ́ ọlọ́run wò tẹ́yìn fojú ẹni mímọ́ wò ẹ̀ ráṣìírí pásítọ̀ tẹ́bàtì ẹ̀ṣẹ̀rú yẹn ẹ̀rìn jìnnà ní kìí ṣẹ́nu ọmọ ọjọ́ lẹ́ẹ̀ma kù mọ́lẹ̀ ẹ̀rìn jìnnà láfẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà lẹ́sìn máa kọ́ ìwà ìbàjẹ́ láì mọ̀ pé ẹ̀yin gangan ni òpómúlérò ìwà ìbàjẹ́ mọ́jà àlìkàn kí la wá ń sọ pásítọ̀ nìyẹn o tí n bá play voice note yẹ sí yín ọlọ́run tẹ́rin gbọ́ ẹ lè ṣàdúrà fún wá ń sọ fúnbìnrin yẹn pé nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n ó ṣe o
ìyẹn wá ní olóògùn bò ọ̀dà báyìí láṣẹ ẹ gbọ́dọ̀ ṣe tí nǹkan bá rú pín ẹ jẹ́ kí n mọ̀ gbogbo ayé náà gbọ́n ta sì tílé fi jó ṣùgbọ́n mo fún pásítọ̀ yẹn ní warning mo mọ̀ pé ó ṣeé ṣe kẹ́ ẹ gbọ́ tàbí kí àwọn ọmọ ọ̀jọ́ fi sọ̀ létí yín èmi já yín ní warning ni tí nǹkan bá ṣe obìnrin yẹn gbogbo ayé náà gbọ́ gbogbo tí mẹ́lámi ní gbèsè màá rù síta fáyé gbọ́ ni torí ẹni tí ó bá tijú Ọlọ́run ní ẹni tí ó bá tijú èèyàn kò lè tijú èmi Ọlọ́run ẹni tí ó bá ti wá lè tijú tí ó bá ní tijú wọ́n ní gbogbo ohun tí ọ̀dà ni ó máa ṣe pásítọ̀